Kúnlé ológun dúdú tún wọlé wẹ́rẹ́. káàbọ̀. Ológun dúdú dé olórí aláriwo. ẹjẹ́ rí ẹ̀. A sọ̀rọ̀ lójú ọlọ́rọ̀ kọ́lọ́rọ̀ ó gbọ́ ọ̀dà jìnnìjìnnì bó máa léjò. àkíkà. Ọ̀rọ̀ bàbá Ìjẹ̀ṣà lológun dúdú sì ń bá bọ̀ mi ò ìjáwọ́. Gbogbo olórí burúkú tó fẹ́ rán bàbá Ìjẹ̀ṣà lọ sí túbú ẹ ti rógun. Àtolórí ọlọ́pàá ìpínlẹ̀ Èkó àti Àbíkẹ́ Dábírí àti Sanwó-Olú gómìnà ìpínlẹ̀ Èkó àti Ìyábọ̀ Òjó àti prínsẹ́sì àtàwọn tó kù tí wọ́n mórí pamọ́ gbogbo yín lẹ́ ṣègbè dànù. Ẹ̀yin gbàrànmí dẹlẹ́rù ṣé ẹ mọ ohun tó pa bàbá Ìjẹ̀ṣà pọ̀ pẹ̀lú princess olórí burúkú ọmọ olóṣó wọn ìgbẹ́jọ́ lọ sí kóòtù. Sanwó-Olú ti ń sọ pẹ́sùn méje ni wọ́n fi kan bàbá Ìjẹ̀ṣà. Sanwó-Olú ṣé lójú wa náà ni o sì fẹ́ ṣe second term nípò. Sanwó-Olú ṣó rántí pé wọ́n gba second term Ambode fún ọ ni. ó lè ti gbàgbé. Pàṣán tá a fi nà yálé àti bẹ́ẹ̀ tọ́jú ẹ̀ sórí àjà fúnyàwó. Sanwó-Olú ọjẹ́ ṣọ́ra lórí ọ̀rọ̀ bàbá Ìjẹ̀ṣà ọjẹ́ ṣọ́ra. Tó o bá jẹ́ káwọn ọmọ olóṣó fi ọ́ ṣẹlẹ́yà tó o bá ṣọ́ra dandan ni kí wọ́n kó ọ sínú àdánwò. kò lè wọ̀. Gbogbo ọmọ ìpínlẹ̀ Èkó gbogbo ọmọ Yorùbá ẹ gbà wá o pẹ̀lú gbogbo ọ̀rọ̀ tí wọ́n pa mọ́ bàbá Ìjẹ̀ṣà gbogbo set-up. Ẹ̀yin ò mọ̀ pé ó ní bó ṣe jẹ́ kàkà kí Sanwó-Olú ó wádìí ọ̀rọ̀ àtòun àtàbíkẹ́ Dábírí wọ́n gbẹ́nu sókè bí ọ̀bọ wọn ń pariwo kiri. Àbíkẹ́ Dábírí ní pé ọdún 14 ni wọ́n fún bàbá Ìjẹ̀ṣà. Sanwó-Olú ní life imprisonment. ẹ mọ̀ pé wọ́n jọ máa ṣe àìní bàbá Ìjẹ̀ṣà ọdún 7 Dábírí ọdún 7. Ìyábọ̀ Òjó ní tiẹ̀ kọ́gẹ̀ ọmọ olóṣó ọ̀rọ̀ rẹ̀ ò jìnnà. Àwọn àgbààgbà ló wí pé igi gbígbẹ kì í rójú yọ wí òkú ọ̀pẹ kì í yọmọ rìwò abẹ́rẹ́ ajáde kì í rójú òun sọ kágere ó rójú gbomi dúró irọ́ ni ẹ̀là ìlẹ̀kẹ̀ kì í rójú bíbọ̀ lókùn. Bàbá Ìjẹ̀ṣà pẹ̀lú princess wọ́n ló pẹ́ tipẹ́ tí wọ́n ti jọ wà pọ̀. Kò bínú lọ́dún tí bàbá Ìjẹ̀ṣà dó ọmọ ọ̀dọ̀ wọ́n fi ṣòkú òru wọn pa mọ́ra. Ohun tó wá wú ọ̀rọ̀ jáde ọ̀yá ẹ̀mẹ́tì balẹ̀ gbọ́rọ̀. Ìwọ Ìyábọ̀ Òjó ọmọ aláṣẹ́wó ṣó o mọ̀ pé pẹ́ tí bàbá Ìjẹ̀ṣà pẹ̀lú princess ti ń dóra wọn bọ̀ tó sọ fún ọ. Ṣé wọ́n gán tiẹ̀ tó rú ọmọ princess nígbà náà níjọ́sí tó ti ń dógó? Allahu Akbar. Ọwọ́ á kó sínú àdánwò kó sí páńpẹ́ olórin. Ó béèrè ológun dúdú lọ́wọ́ ẹ́sà dọ́ọ̀gì ọmọ Abọ́dẹrìn nìbàdàn. Ọba mọ̀ wípé ológun dúdú ń bẹ ní Nàìjíríà lọ́wọ́lọ́wọ́. Ọba ti dárú orin bẹ́ẹ̀ ṣòro rárá. Bọ́ ọba ṣe tán lọ béèrè ẹni tí jólógun dúdú lọ́wọ́ Olúwo of Ìwó. Alẹ́ ikú òtán láàfin ọba ológun dúdú ni. Ọ̀ọ̀ni ló gbálẹ̀. A ti jọ bẹ̀rẹ̀ kéṣe léyìí o lọ́lá Ọlọ́run àjọrópin rẹ̀ ní eré ti yá ìrìn bọ̀. Princess ló mú bàbá Ìjẹ̀ṣà lọ sílé ìwé ẹ̀yin ò ṣe béèrè lọ́wọ́ ẹ̀ ìdí tó fi mú lọ. Kò sí ń tọ́pa wọ́n pọ̀ ó sanwó wáẹ́ẹ̀kì ó tún bá gba jáàmbù ó bá gba diploma form. Ṣebí nítorí pé ó nífẹ̀ẹ́ bàbá Ìjẹ̀ṣà ni ó sì fẹ́ kó wà ní standard ẹ̀ torí pé yẹn ò gbóyìnbó ó sì fẹ́ kó mọ sòyìnbó. Primary 6 certificate ni wọ́n ní ń bẹ lọ́wọ́ bàbá Ìjẹ̀ṣà. Princess àbámọ̀ dúpẹ́ lọ́wọ́ ẹ̀ lónìí ni òun ló kọ́kọ́ gba wáẹ́ẹ̀kì fún bàbá Ìjẹ̀ṣà ó tún gba tíṣà fún. love ni. Ẹ tẹ́tí ẹ máa wo ibi tọ́rọ̀ ń bọ̀. Ìgbà tí Jagunlabi bàbá Ìjẹ̀ṣà àfibisó lóore ṣíọ. táwa dé yunifásitì ọ̀hún tán ló ń bá rẹ́lòmíì tó dúró ṣémúṣémú láfibisó lóore bá bẹ́lòmíì lọ. Bàbá Ìjẹ̀ṣà bẹ́lòmíì lọ igi dá ojúmọ́ po. Ohun tó wá fi ṣe ẹsikíìsì ni pé òbò princess ń rùn. Ẹ wo ọmọ olè àfibisó lóore ẹ wo bàbá Ìjẹ̀ṣà abẹ́ princess òrùn nígbà tí ń sanwó wáẹ́ẹ̀kì ẹ. Ó dé University of Lagos tán ó ṣẹ̀ṣẹ̀ wá ń gbóòórùn idọ
ìyẹn ló jẹ́ kí inú ó bí princess tọ́wọ́ aṣorodoro àdágbẹ̀yìn. abẹ́ sista Ìyábọ̀ nǹkan. owú jíjẹ ara tó gbóná àgbójù ló fa sábàbí ìṣẹ̀lẹ̀ yìí. bàbá Ìjẹ̀ṣà ti bọ́mọ sùn at the age of 7. princess mú mọ́ra ó mú mọ́ra síbẹ̀síbẹ̀ bó ṣe dùn ún tó nítorí lọ́ọ̀fù ó gbójú rẹ̀ ń bẹ̀. àfibisólóore ni bàbá Ìjẹ̀ṣà bí mo ti sọ. kò ṣe dáadáa. ọ̀la bàbá Ìjẹ̀ṣà lójú tán ó tún dé yunifásitì ó tún hùwà àfibisólóore. ìyẹn burú mo tiẹ̀ gbọ́ pé princess àti Ìyábọ̀ Òjó wọ́n ti ń fọwọ́ hanu wọn rìgírẹ́tì. of course yes. ẹ̀yin Nollywood stars ọ̀rọ̀ yín ti ń lọ síbi tẹ́ ti dẹni yẹ̀yẹ́ ní pópó tí gbogbo wa pa yín tì tá à ní wo sinimá yín mọ́. tẹ́ ẹ bá fẹ́ ẹ yọ gbogbo lórí burúkú aláṣẹ́wó olóṣù ọmọ olè láàrin yín ẹ lé wọn lọ kíṣẹ́ yín ó tó polúkúrú muṣu. àwọn ọmọ mọ́sàǹfààní nínú yín ẹ jẹ́ lé wọn kúrò níbẹ̀. èmi ni mo lè sọ̀rọ̀ mo gbójú mo lẹ́nu mo láyà mo lè ṣàyà gbangba ńlọ́wọ́ kó bá Ìyábọ̀ Òjó that's good. tí gbogbo ayé ń gbéṣẹ́ pè nílé lóko. ó yẹ bẹ́ẹ̀. ọjẹ́ ranran dúdú kó o sì tún ràgbò funfun. bọ́ ọ bá rí gba ẹyẹlé tọ́ ọ bá rí gba gúnugún bóyá o sì tún rí ìwọ ẹṣin bóyá orí lè yọ ọ́ kúrò lórí èpè. ìyá ń ṣaṣẹ́wó ọmọ ń ṣaṣẹ́wó ọmọ já sí gbòòrò ìyá já sí gbòòrò. like mother like daughter. ẹ dìde ọmọ Nàìjíríà ẹ dìde ẹ jí lójú oorun ẹ jí gìrì ẹ jáde ẹ túyáyá. ọmọ Nàìjíríà ẹ jáde lọ́jọ́ tí wọ́n bá ń gbé bàbá Ìjẹ̀ṣà lọ sílé ẹjọ́ ẹ jáde ẹ túyáyá ká lè fi wọ́n ṣẹlẹ́yà ń bẹ̀. akukutu guawu. ọ̀gá ọlọ́pàá ẹ ǹlẹ́ o DPP ẹ pẹ̀lẹ́ o ọ̀gá Sanwó-Olú Àbíkẹ́ Dábírí ṣé ẹ ti wo fídíò tí princess mú wá ṣá. níbo lẹ ti rí pé bàbá Ìjẹ̀ṣà bọ́ pátá ọmọ ọ̀hún dànù. níbo lẹ ti rí tọmọ ti struggle láti gbára ẹ̀. èké ni wọ́n. ìkànnì yín kí ló dé kí ló ṣe. àwọn ọmọ olóṣò jẹ́ rìlíìsì bàbá Ìjẹ̀ṣà ọ̀nbẹ́. ọ̀gá ọlọ́pàá Sanwó-Olú ìkànnì yín olórí burúkú ọmọ olóṣò tó ń pariwo bàbá Ìjẹ̀ṣà ó ṣeé ṣe kó ṣe pé kẹ́nìkan máa dó nínú wọn ni. ọ̀rọ̀ ti ń lọ síbi tí ó ti tì yín lójú ẹ máa ń lọ níwájú ológun dúdú ń bọ̀ lẹ́yìn. ológun dúdú yẹ́s èmi ti bá yín tọwọ́ bọ̀rọ̀ yìí sá ẹ jẹ́ kájọ máa bá bọ̀. ẹ̀yin lẹ pé bàbá Ìjẹ̀ṣà pé kó wá bá yín nílé àṣẹ ẹ̀dẹ pàkúté sójú ọ̀nà. tó bá ṣe pé bẹ́ẹ̀ ni wọ́n ń ṣe ẹ̀yin wá lọ sẹ́ẹ̀tì kámẹ́rà sílẹ̀ kó tó dé. Ìjẹ̀ṣà dé tán gbogbo yín jáde ẹ sì ní kó dúró sílé ó ń bọ̀ ò ní pẹ́ dé. ọwá ní kọ́mọ wá tilẹ̀kùn lẹ́yìn ọmọ tilẹ̀kùn lẹ́yìn tán ó lọ jókòó ti bàbá Ìjẹ̀ṣà. like mother like daughter. báwọn àga ti ṣe pọ̀ tó lónírúurú nínú pálọ̀ wèrè ọmọ wọn ò ríbi tó lè jókòó sí àfẹ̀gbẹ́ bàbá Ìjẹ̀ṣà. Sanwó-Olú ò rí yẹn o. ọ̀gá ọlọ́pàá Àbíkẹ́ Dábírí Sanwó-Olú ẹ bẹ̀rù Ọlọ́run. ṣé bẹ́ẹ̀ lẹ́ wo fídíò ọ̀hún ṣe é rọ́wọ́ rẹ́pìn níbẹ̀ ṣàmọ́ tó ń gbára tó ń gbọ́yàn lé bàbá Ìjẹ̀ṣà tó ń gbẹnu sí lẹ́nu lẹ̀ ń wò. ṣó ṣàgídí nínú fídíò ọ̀hún ni àbẹ́ ti ya wèrè àbọ̀mọ̀ ọ̀hún pariwo nínú fídíò tẹ́ wò káríkárí. àwọn ọ̀rọ̀ kan ń bẹ níkùn ó ń bẹ lẹ́nu ológun dúdú ò tí ì ní í sọ. mo fẹ́ kí kéèsì ọ̀hún bẹ̀rẹ̀ ká kọ́kọ́ máa dájọ́ tẹ́ ẹ gbẹ́jọ́ fún tí ó dáa. ọ̀rọ̀ tí gbogbo yín ò tí ì gbọ́ ológun dúdú sì sọ fún yín ẹ mú sùúrù. ń ṣe lológun dúdú mẹ́yẹ bọ̀ lápò. ẹ̀yin ọmọ Nàìjíríà ẹ dìde ẹ dá sọ̀rọ̀ tó wà ńlẹ̀ yìí ogun adìyẹ dà mí lóògùn nù mo fọ lẹ́yìn ni tó bá ya ọ̀rọ̀ ń bá mo kó mo rò ó bọ̀. gbogbo ìlú ń retí o gbogbo ọmọ Yorùbá ń retí ibi tọ́rọ̀ ń bọ̀ wá já sí. ọmọ tẹ́ ẹ pè lọ́mọ ọdún 14 sọmọ ọdún 14 nìyẹn ṣó burú ni kọkùnrin ó tiẹ̀ wá fẹ́ ọmọ ọdún 14 ẹ wí fónírọ́ kí wọ́n rántí ọjọ́ àlìkíámọ̀
bàbá Ìjẹ̀ṣà part 2 rèé apá kẹta ń bọ̀ kò tún ní pẹ́ dé ẹ ti forí jálé agbọ́n àtijọ́ tẹsẹ̀ sí ṣòkòtò kan ṣoṣo ológun dúdú ọkọ̀ sọ́jà ọkọ̀ òṣèlú ló ń bọ́ awo erin tí dààmú sọ̀nà ológun dúdú yẹ́sẹ̀. ọ̀rọ̀ bàbá Ìjẹ̀ṣà àní sinmi lórí ẹ̀ tá a fi mọ̀ òpin ọ̀rọ̀ tó bá yá ológun dúdú ń jáde lọ mi ò ní pẹ́ dé ológun dúdú tó ń padà bọ̀ ó dàbọ̀.